Jésù mo gbàgbélébù mi kí lè máa tọ̀ ọ́ lẹ́yìn. Ó tó ṣe àtẹni ẹ̀gàn, wọ́n dohun gbogbo fún mi. Bí ni mi gbogbo ṣe gbé, tí èrò mi gbogbo pín. Síbẹ̀ ọlọ́rọ̀ ni mo jẹ́, tèmi ni Kristi àtọ̀run. Ẹ̀dá lè máa wá àlá mi, yóò mú mi sùn mọ́ ní. Ìdánwò ayé lè bá mi, ọ̀run yóò mú sí mi wá. Ìbànújẹ́ kò lè ṣe kan bí fẹ́rẹ̀ bá wá fún mi. Ayọ̀ kò sí lè dùn mọ́ mi bí wọ́n kò sí nínú rẹ̀. Ọkàn mi gba ìgbàlà rẹ̀, borí ẹ̀ṣẹ̀ àtẹrù. Fáyọ̀ wà ní ipòkípò, máa ṣiṣẹ́ lọ máa ṣe kú. Rò tẹ̀mí tó wà nínú rẹ̀ àti fẹ́ bàbá sí ọ. Ọjọ́ àìlópin kan bọ̀ wá, ọmọ Ọlọ́run má ṣe kú. Ọjọ́ àìlópin kan bọ̀ wá, ọmọ Ọlọ́run má ṣe kú. Jésù mo gbé àgbélébù kí ilé máa tó ẹlẹ́wọ̀n. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àgbélébù yẹn tí Ọlọ́run yọ̀ǹda fún mi láti gbé. Ọgbọ́n mi kọ́, òye mi kọ́. Mo yìn ológo nínú ọlá ńlá tó fi ń jí Ọlọ́run, ipá tó borí ipá, agbára tó borí agbára, àìkú tó gbé ikú mi ní ìṣẹ́gun, ọba tó ga tó ga tó ga ju gbogbo ayé lọ, òfin jọ ọ̀ràn gbogbo èṣù mọ́lẹ̀, Ọlọ́run tó ń jẹ́ èmi ní àní tí ń jẹ́ èmi ní gbogbo ìgbà. Mo yìn ológo nítorí pé ẹ̀yin l'Ọlọ́run fún àwọn ẹ̀rí ńlá èyí tí ẹ̀yin Ọlọ́run gbé jáde. Mo gbé ọ̀gá nínú ọlá ńlá yín. Mo kí wa wípé a kú ọjọ́ mẹ́ta kan. Mo gbà ládùúrà èmi àti ẹ̀yin nínú eré ìje ìgbàgbọ́ a ò ní padà sẹ́yìn. Lórúkọ Jésù Kristi, àti mọ ẹni tí Jésù fi ṣe, ìṣẹ̀lẹ̀ tí mú kéèyàn ó sí Ọlọ́run kò ní dé bẹ́ẹ̀ mi àtẹ̀yìn lórúkọ Jésù. Ìyẹn mo fi kọrin yẹn pé Jésù mo gbé àgbélébù mi. Àti gbé àgbélébù yẹn, ìṣẹ̀lẹ̀ tí mú kéèyàn ó gbé àgbélébù sílẹ̀ kó padà sẹ́yìn kò ní dé bẹ́ẹ̀ ẹnikẹ́ni nínú wa. Lénìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìkorò tí àwọn òbí máa ń sọ sínú ayé àwọn ọmọ wọn. Bóyá lọ́jọ́ tí wọ́n bí wọn ni, àbí nínú ìrìn àjò wọn láyé. Ìwọ olùgbọ́ àti olùwò mi, fetí sílẹ̀ sí mi dáadáa. Ọ̀rọ̀ jẹ́ ohun tó ní agbára. Ọ̀rọ̀ lásán òkùnkùn máa ń lọ́wọ́ láti ja ìrìn àjò ọmọ lógun. Ọ̀rọ̀ tí òbí bá sọ ó ní ìtumọ̀, ó ní ipa tó máa ń kó nínú ayé àwọn ọmọ láyé. Gbólóhùn tí òbí bá yọ sílẹ̀, bóyá nígbà tó ń jáporó ìbíni, ó máa ní ipa nínú ayé ọmọ. Lénìí, èmi àti èmi fẹ́ gbàdúrà ìtúsílẹ̀ kúrò lábẹ́ ọ̀rọ̀ ìkorò tí àwọn òbí ti sọ tàbí tí ẹnikẹ́ni ti lè sọ sínú ayé wa, èyí tó ń bá wa rìn ìrìn àjò láyé. Ọ̀rọ̀ mà ní agbára. Mo wo eré kan tí àwọn kan ṣe ní ìlú Àpẹ́ngbà yẹn lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa nínú Olúwa, bàbá Ọbádáre, àwọn ìpìlẹ̀ rere. Ohun tí mo rí nínú eré yẹn ni wípé arábìnrin kan wà, ó máa ń ṣépè fún ọmọ ẹ̀ lójoojúmọ́ láì lè mọ̀ pé alábàágbé ẹ̀ ẹni òkùnkùn ni. Gbọ́ láàárọ̀ ọjọ́ yẹn ó dẹ̀ ṣépè fún ọmọ ẹ̀. Òun àtàlábàágbé tó jọ ń gbélé, ìyẹn dẹ̀ mú ọ̀rẹ́ ó dẹ̀ dé sínú agolo. Ọ̀rọ̀ yẹn ló gbé lọ sí ilé aláwo. Ìgbà kan máa débẹ̀, ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ṣí, in tó sọ ni wọ́n gbọ́ wípé wèrè lọ́mọ máa yàgbẹ́, in tó fi parí iṣẹ́ ayé ọmọ ẹ̀. Gbogbo ibi tó wá dé
ìyá ọmọ yẹn náà wá sọ pé ó ń ṣe ìwọ náà ó ti di àjẹ́ lórí ọmọ tó bí nítorí pé kí ni àìkíyèsára lórí ọ̀rọ̀ tó tẹnu rẹ̀ jáde sínú ayé wọn. Nígbà tí ìrònú fùfú dé ó ṣí ọ̀rọ̀ sọ òkùnkùn mu lọ́wọ́ ó fi ń jà wọ́n lógun. Gbogbo ibi tó ọmọ bá lọ lẹ́nìí ìwọ làjẹ́, ìwọ ló ń ṣe ọmọ. Jẹ́ ká kíyèsára. Ìrìn àjò àwọn kan wà nínú Bíbélì tó jẹ́ pé ọ̀rọ̀ tí ìyá wọn sọ òun ló sọ bí ìrìn àjò wọn ṣe rí nínú ìrìn àjò wọn láyé. Jẹ́ kí ìyẹ̀ kó ṣí. Ìwọ ọmọ tó ń gbọ́ mi bóyá ó níbi tó ti lọ tó sọ pé ìyá ẹ̀ ló ń ṣe ẹ́ àbí àjẹ́ nìyá ẹ̀, mo ní ayọ̀ láti sọ fún ọ lẹ́nu wípé má fojú àjẹ́ wo ìyá rẹ. Bóyá ìyá rẹ ti sọ àwọn ọ̀rọ̀ ibi nígbà tó ṣe nǹkan tó bí nínú ó ti sọ jáde, èyí wá mú kó òkùnkùn mú lọ́wọ́ láti máa fogun jà ọ́. Ṣùgbọ́n torí pé ó ń wọ̀ mí lẹ́nu tó wà lábẹ́ gbólóhìn korò èyí tí ìyá ẹ̀ dún jáde nígbà ìmọ̀ tó wá ń jà ẹ́ lógun lẹ́nìí ọ̀rọ̀ méje oríkì àgbélébù kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Mo mú wa lọ sínú ìwé Sámúẹ́lì kìíní orí 4 ẹsẹ̀ 19 sí 21. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ó sọ. Aya ọmọ rẹ̀ obìnrin Fíníásì lóyún, ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀. Nígbà tó sì gbọ́ ìyìn pé a ti gba àpótí Ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú, ó kúnlẹ̀ ó sì bímọ nítorí tí òbí tẹ̀ ẹ́. Lákòókò ikú rẹ̀ àwọn obìnrin tó dúró tì í sì wí fún un pé má bẹ̀rù nítorí tí ìwọ bí ọmọkùnrin kan. Kò dáhùn kò sì kà á sí. Gbọ́n tí ẹsẹ̀ 21 sọ. Òun sì pe ọmọ náà ní Ìkábọ́dì wípé kò sí ògo fún Ísírẹ́lì mọ́ nítorí tí ó ti gba àpótí Ọlọ́run àti nítorí tí bàbá ọkọ rẹ̀ àti tí ọkọ rẹ̀ kú. Kò sí ògo fún Ísírẹ́lì mọ́. Gbọ́ lọ ka Bíbélì rẹ dára. A kò rí àkọsílẹ̀ rere kan fún Ìkábọ́dì nínú Bíbélì. Torí pé kíni ní orí ẹkún ni ìyá rẹ̀ ti dúgbóló ìbí jáde fún ayé. Kò sí ògo fún Ísírẹ́lì, kò sí ògo fún Ìkábọ́dù, kò sí ògo fún àkọrẹrẹ nípa ayé rẹ̀. Nítorí pé kíni nítorí ọ̀rọ̀ àwọn ó jẹ́ ohun tó ní agbára. Ó lè kéré láàárín gbogbo ẹ̀yà tí Ọlọ́run dá, ṣùgbọ́n ó jẹ́ ohun tó ní agbára. Jẹ́ kí n máa lọ sínú ìwé tí ìwé Jákọ́bù sọ. Jẹ́ kí ni Jákọ́bù orí 3 gbọ́. Jákọ́bù orí 3 ẹsẹ̀ 5 gbọ́n tó sọ. Ó ní bẹ́ẹ̀ pẹ̀lú ni àwọn jẹ́ ẹ̀yà kékeré, ó sì ń fọ́nu ohun ńlá wo igi ńlá tí iná kékeré ń sun jóná. Igi ńlá ìyẹn àwọn ohun tó kéré ni o, tó bá ti sọ báyìí ó sọ ni. Nígbà tí inú bí Ajílọ̀rẹ́ ibi tó sọ fún ayé ọmọ rẹ̀ ó wá ń jọmọ yẹn lógun. Níbi tí ẹ gbé ibi tó gbà àwọn wo ló ti ṣe tó torí ti bẹ́ẹ̀ tó ti ṣe ìpè. Ó wá wà ní abẹ́ ẹ̀gbùn èpè yìí ó wá ń jà ayé rẹ̀ lógun. Ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lẹ́nu nìyẹn. Mo pè ní ọ̀rọ̀ ìkorò tí alágbára ilé sọ ni, ọ̀rọ̀ ìkorò tí àwọn ìyá àgbà ilé sọ ni, ọ̀rọ̀ ìkorò tí òbí tó bí ẹ sọ ni, ọ̀rọ̀ ìkorò bóyá tí o ti sọ sí ayé ọkọ rẹ. Àkókò ní jẹ́ kí ìyẹ̀ kó ṣí. Tóbìnrin míì tó bá ṣépè fún ọkọ ẹ̀rù máa bà ní. Irú ọkùnrin yẹn ló tún máa gorí àyẹ̀ tó bá jalè. Ó dẹ̀ ti fi ẹnu ṣépè fún. Àwọn á sọ wípé ọkọ ò tẹ̀síwájú. Báwo lọkọ ṣe fẹ́ tẹ̀síwájú lórí kíni? Lórí èpè tó ti gbéṣẹ́ tó tún wá bà ní ẹ lórí lálẹ́. Jọ̀ọ́ jẹ́ kí n sọ fún ọ, ìrìn àjò Kìrìsìtẹ́nì ò nílò ìkíyèsára gidigidi. Jẹ́ kí n sọ fún ẹ o, kò sí kí ọkọ àti aya wà kó má sí ohun ìkọ̀sẹ̀ láàrin wọn. Ohun ìkọ̀sẹ̀ máa wà ṣùgbọ́n ẹ kíyèsára lórí ọ̀rọ̀ tẹ́ bá sọ. Ẹ kíyèsára nítorí pé èdè kan ọ̀la ni. Ogun tẹ́lòmíì ń kojú lẹ́nì ogun ọ̀rọ̀ tí bàbá mìíràn sọ nígbà tó mẹ́ wà nínú oyún òun ló ń jẹ lòmíì o. Àwọn bàbá ńlá wa nígbà tójú ò tí ì là bóyá àwọn ìyá ti sọ pé wọ́n lóyún wọn tó wá di tó lóyún o tún lóyún. Irú oyún burúkú oyún ọmọ burúkú wo ló ní lọ́gbọ́n ìrìn àjò àwọn ọmọ yẹn kò lè so èso rere. O tún lóyún kí la fẹ́ fi bẹ́lẹ̀ tó wà ńlẹ̀. O máa wọ́n bó ṣe máa sọ ọmọkọ́mọ kọ̀ọ̀kan mi ò ṣe tó fún ọmọkọ́mọ. Irú ọmọ yẹn ọmọkọ́kù ló máa ní àwọn ọ̀rọ̀ ìkorò. Ṣùgbọ́n lẹ́ni Ọlọ́run ṣetán láti tú ọ sílẹ̀ ìyẹn tí ìyè rẹ̀ bá ṣe.
má rí ẹnikẹ́ni bí àjẹ́, má rí ẹnikẹ́ni bí ẹni tó ń ṣe ní ìkórìtà tó dé. Wọ́n ti lè sọ fún ẹ pé èèyàn kan ló ń ṣe, ọ̀rọ̀ kan ti wà tó mú lọ́wọ́. Yorùbá ní tí ò bá ní tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò kì í ṣàdédé iṣẹ́ lásán, ìkọ̀kan ṣẹlẹ̀. Yorùbá wípé bí olè ilé ò bá já tí olè ilé ò bá sí tìta ò ní já, ìkọ̀kan ṣẹlẹ̀ tó ṣílẹ̀kùn. Ọ̀rọ̀ wo láti sọ? Ta lọ̀rọ̀ tó ṣílẹ̀kùn? Kí ni májẹ̀mú tó ṣílẹ̀kùn yẹn? Kò sí ògo mọ́ fún Ísírẹ́lì, torí pé kéne wọ́n gbé àpótí Olúwa lọ, bàbá ọkọ rẹ̀ kú. Ọmọ ọlọ́mọ tó ń bọ̀ wálé ayé tiẹ̀ jẹ́jẹ́, ó ba ìrìn àjò yẹn jẹ́. A ò rí àkọsílẹ̀ rere kankan. Ìwọ ìṣẹ̀dá tó ń gbọ́ mi, tó ń wò mí, ẹ gbọ́ bí a bá yọ̀rọ̀ ibi tí a ti sọ lọ́jọ́ ìpínlẹ̀, èyí tó tilẹ̀kùn rere mọ́ ẹ láyé, èyí tí ò jẹ́ kí ìlàkàkà rẹ kó so èso lábẹ́ ìṣàkóso ọ̀rọ̀ yẹn, lónìí Ọlọ́run àánú kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ ìkorò ó jẹ́ ohun tó ní agbára. Ṣé yìí ẹ ti wá sí báyìí wípé o nílò láti gbàdúrà? Ṣùgbọ́n kó tó gbàdúrà, ìwọ náà ronú jinlẹ̀, bá Ọlọ́run sọ̀rọ̀. Tálẹ́ni tó ti sọ̀rọ̀ ibi sí, ọ̀rọ̀ wo ló ti sọ fún èèyàn? Ìwọ náà bẹ̀rẹ̀ sí ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, máa tú ẹnìyẹn sílẹ̀ lábẹ́ ìgbèkùn rẹ̀, máa sọ fún Olúwa bí a bá rí ọ̀rọ̀ ìkorò èyí tí mo ti sọ sínú ayé ẹnikẹ́ni nígbà tí inú bí mi, tí ìbínú yẹn rúbọ mi lójú, tó ti mú kí n sọ̀rọ̀ ibi sí ẹnikẹ́ni, ẹ̀mí mímọ́ mo bẹ̀rẹ̀ lẹ́nìí, Olúwa lọ tú wọn sílẹ̀. Èmi ò ní pàtà agbára láti tú wọn sílẹ̀ lẹ́nìí. Olúwa mo jọ fi àwọn tú wọn sílẹ̀. Gbogbo ẹ̀dá tí mo ti sọ̀rọ̀ ibi sí, torí kí àdúrà rẹ má bàa ní ìdènà ni o. Ẹ̀dá tí mo ti sọ̀rọ̀ ibi sí, tí mo ti fi ìbínú sọ̀rọ̀ sí, èyí tó ń bá wọn jagun, tó ń bá wọn rìnrìn àjò, Ọlọ́run àánú ló tú wọn sílẹ̀ lẹ́nìí. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀, máa bá Ọlọ́run sọ̀rọ̀, dẹ̀ bí Ọlọ́run, Olúwa dáríjì mi fún àwọn ọ̀rọ̀ ibi èyí tí mo ti sọ. Torí Bíbélì sọ wípé orísun kan ò lè sun gbígbóná kó tún sun tútù ká má rí mi. Torí mo fẹ́ gbàdúrà, àwọn tó ti fi sọ̀rọ̀ ibi o tún fẹ́ fi gbàdúrà, jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí sọ fún Olúwa, Olúwa dáríjì mi, ẹ̀mọ́ dáríjì mi, mo ti ṣe àṣìṣe nígbà ìmọ̀ ni. A kọ wípé gbogbo ìgbà ìmọ̀ lèmi yóò fojú fò. Olúwa jọ̀ọ́ dáríjì mi o, Olúwa dáríjì mi, káàdúrà mi má bàa ní ìdènà. Bó ṣe wé yẹn, àṣẹ ọ̀hún kò gùn. Jésù Olúwa wa, a ń lọ nínú àdúrà. Olúwa, lábẹ́ ìdí ọ̀rọ̀ ìkorò èyí tí ìyá mi sọ lọ́jọ́ ìbí mi, nínú ìrora ìbímọ, èyí tó ń fogun jà mí láyé, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá lọ tú mi sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ ìkorò èyí tí ìyá rẹ sọ, èyí tó ṣokùnfà ìkorò wọnú ayé rẹ, èyí tó mú ọ sọkún nínú ìrìnàjò ìṣerere láyé, èyí tó mú kó máa fomi jẹ́ náà jà ìrìnàjò ìṣerere láyé, lẹ́nìí lábẹ́ ọ̀rọ̀ ìkorò yẹn, ọ̀rọ̀ méje orí igi àgbélébù kó tú ọ sílẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ ibi èyí tí wọ́n sọ ní ọjọ́ ìsọmọlórúkọ rẹ, nípasẹ̀ ohun ìsọmọlórúkọ èyí tó kúkú fi ń jà ológun, wọ́n ní kí wọ́n bu iyọ̀, ẹ̀tọ́ iyọ̀ wo àwọn kan lọ nínú ọgbọ́n wọn, wọ́n ní ọjọ́ tí iyọ̀ bá ti dààmú yẹ̀pẹ̀ ó ti di òbu. Ìwọ ọmọ ìgbọ́ láti èní, adayọ̀ ayé rẹ àdàmọ́ yẹ̀pẹ̀, abájọ tó fi ń kojú onírúurú ogun lábẹ́ àjàmọ́ ẹ̀ lánàá. Ọ̀rọ̀ orí àgbélébùú ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ ibi tí a rán sínú ayé rẹ nípasẹ̀ orógbó tí wọ́n fi sọ ẹ́ lórúkọ, orógbó kì í láwẹ́, orógbó kì í dùn, èyí tó máa yẹ wọnú ìkorò, èyí tí ò jẹ́ kó ní adùn láyé, èyí tó gbomijé lójú rẹ ní gbogbo ìrìnàjò ìṣeré láyé, lẹ́nìí ọ̀rọ̀ tó ti wà láti tọ́ ṣe ó yá kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ ibi èyí tá a fi rán, tá a rán sínú ayé rẹ nípasẹ̀ ọtí ọjọ́ ìsọmọlórúkọ, èyí tó tà ọ́ fún ọtí àmupara, gbogbo iṣẹ́ ìlàkàkà rẹ láyé, ilé ọtí ló ń parí ẹ̀ sí, tí ò jẹ́ kí iyè ló ń ṣí, tó sọ ọ́ dá láàrin kiri láyé. Lẹ́nìí Ọlọ́run ìpè ọdún 1919 ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Bí a bá rí ọ̀rọ̀ ìkorò èyí tí àwọn alágbára ilé èyí tí wọ́n ti sọ ní ọjọ́ ìbí rẹ̀, tí wọ́n lo májèmú ọjọ́ ìgbọ́mọ lórúkọ, èyí tí wọ́n fi tì láyé, tí wọ́n fi ń jayé èrè lógun, èyí tí ò jẹ́ kó tẹ̀síwájú, èyí tó ní ìkóríta tó ti máa ń jẹ́ lógun láyé, lẹ́nìí nínú ọwọ́ agbára èyí tó tún Ísírẹ́lì sílẹ̀,
kúrò nínú ìgbèkùn Fáráò ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ èyí tí wọ́n sọ nínú ìmùlẹ̀ àwọn àgbà ìwà rẹ̀fà mẹ́fà ìlú tí a ti bí ẹ nínú ìmùlẹ̀ àwọn àgbà ṣàṣàràṣà ilé tí wọ́n ti bí ẹ nínú ìmùlẹ̀ àwọn àgbà ìran tó ti jáde èyí tó fi ń jẹ ògo àti àyànmọ́ rẹ lógun lẹ́nìí ọ̀rọ̀ tí ó ti wà kí ayé kó tó wà ó yẹ kó tú ọ sílẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ ìkorò èyí tí àwọn àgbà ìkà ìdílé tí wọ́n fi ẹ̀yìn tí ògiri tí wọ́n sọ sí ayé rẹ̀ èyí tí àwọn àgbà ìdílé tí wọ́n gbọ́ owó ní owó tí wọ́n gbé ní ẹsẹ̀ tí wọ́n sọ sínú ìrìn àjò àyànmọ́ rẹ láyé èyí tó fogun jẹ ògo àti ìṣeré ayé rẹ lógun lẹ́nìí ọ̀rọ̀ tí ó ti wà kí ayé tó tó wà ó yẹ kó tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo ọ̀rọ̀ èyí tí ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni èyí tó ti fomi jú ojú sọ sínú ayé rẹ èyí tó ń gbomi lójú rẹ lọ́dọọdún èyí tó mú kó máa dájọ́ ẹ̀mí lọ́dọọdún lẹ́nìí ọ̀rọ̀ onígàdúrà ó yẹ kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ èyí tí a fi gbé ní orí ahọ́n sọ ọ̀rọ̀ èyí tí a fi obì orí ahọ́n sọ ọ̀rọ̀ èyí tí wọ́n fi ìmùlẹ̀ inú àwọn àgbà sọ ọ̀rọ̀ èyí tí wọ́n fi májẹ̀mú ìbí tí wọ́n fi sọ sínú ayé rẹ̀ tó ń jà ológun tó bá ń rin ìrìn àjò tó fi hàn gẹ́gẹ́ bí ọmọ tí a kì í ṣoore fún tó fi hàn gẹ́gẹ́ bí ọmọ tí ò kì í ní àánú tí ò kì í rí àánú gbà lẹ́nìí lábẹ́ ìgbèkùn yẹn lẹ́nìí ọwọ́ Ọlọ́run èyí tó pín Òkun Pupa níyà tó mú Ísírẹ́lì kọjá ní àlàáfíà lẹ́nìí ó yẹ kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Kristi. Láti èní lọ bí a bá rí agbára kágbára bí a bá rí ìmọ̀kímọ̀ bí a bá rí ẹnikẹ́ni èyí tó sọ wípé kò ní ṣe é ṣe fún ọ láti gba ìtúsílẹ̀ ní àgbàtọ́ bó ṣe wù kó ga tó Bíbélì wípé gbogbo ìgbéraga Móábù yàwó já wálẹ̀ bó ṣe wù kó ga tó lórí ayé rẹ ẹ̀mí mímọ́ ó yẹ kó já wálẹ̀ fún ọ bẹ́ẹ̀ kó sì rí ojú rere Ọlọ́run wàá ṣe rere láyé bẹ́ẹ̀ lÓlúwa wí wàá ní ẹ̀rí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Nọ́mbà mi ò yí padà 08038464730364748 àlàáfíà Ọlọ́run kó máa bá ọ gbé. Àmín.